ǹjẹ́ kí yín gbogbo ẹ̀yin ọmọ Odùduwà gbogbo ẹ̀yin tí ẹ ta ìran Yorùbá tẹ̀ tà fáwọn Haúsá àkí yín eléyìí ṣe tá a ṣẹ̀ mọ́ kí gbogbo wa pé kìíní a sì kí gbogbo ẹ̀yin tí iná títà tí wọ́n ta Yorùbá tó sì ń dó lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́run ó bá wa bù tútù sí. Àmín. June 12 lélẹ́yìí bẹ́ẹ̀ a sì pè ní Yorùbá ronú. Ó ti pẹ́ tá a ti ń gbọ́ pé kí ọmọ Yorùbá ronú ṣùgbọ́n ṣáà ronú ṣá. Kò dá mi lójú. Ṣáà fijọ́ kan jí ká rò ó wípé n ti ń ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá yìí ṣé kò tó àsìkò tó yẹ ká pe àró òun ọ̀dọ̀fínú wa ká wá jókòó pé bóò ni náà ò ṣe ní jó wa mọ́ iná kíní ń jó ọmọ Yorùbá gan ẹja bìrà wa iná kíní ń jó wa pẹ̀lú tẹ́yìn náà rí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí iná kíní ń jó ọmọ Yorùbá Yorùbá ronú ẹni ní June 12 ó sì ní tó bí June 12 ó ní tó fà á lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo alamọ tó bí June 12 Haúsá Ìgbò òun Yorùbá wọ́n pàmọ̀ pọ̀ wọ́n pèrò pọ̀ wọ́n sì dìbò fún Káṣímáwo Ọláwálé ọmọ Abíọ́lá lẹ́yìn tí ò sí irú rẹ̀ rí kí bò lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀. a ní ìṣọ̀kan tó tó bẹ́ẹ̀ rí látijọ́ tí wọ́n ti dá Nàìjíríà sílẹ̀. ẹ gbọ́ bàbá níbo lẹ bàdé Àjàlá ta ń nà ọ́. ẹ gbọ́ ṣé kìí ṣe yín ó yẹ bíra yín ṣé kìí ṣe yín ni. náà ni ẹ sì ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí June 12 ó tó lálàá pọ̀ wọ́n dáyé ńlẹ̀ ti bẹ̀rẹ̀ sí í dàran Yorùbá. náà ń dàran Yorùbá náà ń tàran Yorùbá èmi tí ẹ̀kọ́ fẹ́ bí wọn náà ẹ gbọ́ ṣé dòdò oníyẹ̀rì ni àbí dòdò òkìrè. èwo lòpònú ò lè jẹ. ìjọba tí bá tí wọ́n jẹ́. wọ́n lè jẹ bí ọmọ. torí Ọlọ́run. ẹ wò mí fídíò tá à ń ṣe yìí ẹ bá wa share rẹ̀. torí Ọlọ́run. torí Ọlọ́run àti torí ọjọ́ ọ̀la yín. àti torí àwọn tí ó padà tó yẹ kó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la tí ó fẹ́ jẹ́ tí ó tún àfẹ́ẹ̀tì àwọn ọmọ Yorùbá ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àlà ń bímọ lẹ̀. èyí táwa ń ṣe yìí àwa ń kọ̀tàn ara wa sílẹ̀ ni o. bẹ́ẹ̀ ni. you too are writing your own story. ń tẹ́ ẹ bá sì kọ ìjọ kan wà tí wọ́n padà sọ pé ó yá ẹgbẹ́ biography bàbá wa. èèyàn lè má ti ìkú tí wọ́n mọ kàtàn rẹ̀. ẹ gbọ́ ṣé tó bá gbé biography yín jáde tó bá ní kán mọ̀ ká. lójú yín. bó o ní ó ṣe rí ná. gbogbo ìgbà tí ẹ mú newspaper tẹ́ fi bojú báyìí tẹ́ bọ́lẹ̀ lọ́rọ̀ tẹ́ fi bojú tẹ́ fi lọ gbowó lábùjá ta ìran Yorùbá. ṣé ẹ rò pé wọn ò rí yín ni. arákùnrin. yes. tó bá ṣèmi ní Oòduà ni àtọ̀run lọ́yẹ̀ ń ti pa àwọn kan nú àwọn ọmọ. Oòduà tó fi wọ́n lẹ̀ ó rò pé agbẹ̀yìn tẹ́yìn ṣe ni wọ́n ni. agbẹ̀yìnbẹ̀yìn jẹ́ ni wọ́n. òtúkà àbáṣàrè jẹ́ ni wọ́n. àwọn tí wọ́n ń lọ́ǹdí ògùn tápá ajá ń sọnù. wọ́n lè jẹ ibi ọmọ. ó mà ṣe o. ẹ wá jẹ́ àjọ káti ẹ̀ bẹ̀rẹ̀ báyìí. gbogbo ayé dìbò ní June 12 FMKO Abíọ́lá ó sì wọlé tí gbogbo ayé mọ̀ pé ó wọlé ní 1993 June 12 1993 Babangida ó ní ó ṣàgbébò kan wá ànọ́mẹ́ǹtì ó ànọ́ọ̀lì ẹ̀ bí wọ́n bàbá nǹkan jẹ́ nígbà tí ó wá tásìkò díẹ̀ Babangida padà wá sọ̀rọ̀ ó ní àwọn kan ni wọ́n ṣokùnfà bí òun ò ṣe gbé ìjọba fún MKO Abíọ́lá àwọn wo ni. bàbá sọ́sẹ̀ ẹ̀yìn yín sọ́sẹ̀ ẹ̀yìn yín ibẹ̀ yín náà ni Àjàlá. wọ́n ní ẹgbẹ́ ọ̀tá nà tí kì í ṣẹ̀yìn ẹ̀yin lẹ pa Abíọ́lá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ ṣekú pa Abíọ́lá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ orí ilẹ̀ Yorùbá orí ẹ̀yin tá a rò gẹ́gẹ́ bí ẹni tó yẹ ká fẹ̀yìntì tá a mọ̀ wípé àṣegi ẹlẹ́gùn báyìí nìyí ẹ̀yin tá a rò wípé Yorùbá ò mọ̀ wò gẹ́gẹ́ bí aṣíwájú tá a sọ pé ọkàn wa balẹ̀
kò séwu àṣẹyìn gan ló yẹ kárí ká mọ sá. báyẹn bá fọkàn balẹ̀ lórí àwọn bàbá rádaràda wọ̀nyí ayé èèyàn bàjẹ́. ó mọ̀ ṣe o Abíọ́lá tó kú ẹni kì í ṣe ẹ̀yin lẹ panu detention tó wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin lẹ gbowó ẹ̀mí Abíọ́lá ẹ ti ta. bẹ́ẹ̀ ni ojú òwà tì yín Báṣọ̀run ilẹ̀ Ìbàdàn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n sì gbé lọ bẹ́ẹ̀ lójú ayé yín ẹ sì ń wòran. ẹ gbọ́ bàbá nítorí pé ẹ ti gbowó nígbà tí wọ́n pa Abíọ́lá tán kí lẹ ṣe. ẹ bá ṣe ẹ lè sọ̀rọ̀ ṣe ẹ lè sọ̀rọ̀. ẹ bá jẹ dòdò kí lè sòdodo tó jẹ káàrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kó sì kù sí detention báwọn. ó bú yàn. ẹ bá já wò ó ṣe ẹ mọ̀ pé kì í ṣe Abíọ́lá nìkan lẹ pa. èèyàn tí wọ́n papọ̀. torí tó ṣẹlẹ̀ yẹn ẹ wo iye èèyàn tó kú ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ń protest against the annulment June 12 ìyẹn ọ̀tọ̀ nígbà tí Abíọ́lá kú tán ẹ tún gbogbo iye èèyàn tó ń protest nígbà náà lọ́hùn-ún ṣe é rí bẹ́yìn lẹ pa Abíọ́lá. nígbà tá a ní olórí burúkú níwájú àwọn tó wá tó jẹ́ ìsọmọgbé rẹ̀ tó yẹ kí wọ́n máa sí létí olòṣì làwọn náà ṣébíṣẹ́jú wa báyìí ní nílàsàmàjà níbi ìyànà sọlọ lọ́jọ́ táwọn èèyàn ń protest. èèyàn 21 làwọn sójà yìnbọn pa. lóòótọ́. bẹ́ẹ̀ ni nígbà tí Chukwumerije tó jẹ́ information minister Babangida lọ́dún náà Babangida tí ó máa padà sọ̀rọ̀ lórí NTA ó lẹ́kọ̀ọ́ wà ní ìdẹ̀ra ó lẹ́kọ̀ọ́ wà peaceful ọlánìkan kan ọ̀sọ́nù ojú tí a báyìí ni wọ́n fi pa èèyàn 21 ní ìlàsà àyànà sọ̀rọ̀. ẹ̀gbọ́n tọ́mọ rẹ̀ bá wà ní àwọn tí wọ́n pa tọ́mọ rẹ̀ bá wà ní àwọn ṣé yóò sọ wípé Èkó wà peaceful. ẹsẹ̀ Yorùbá lòun Yorùbá kọ́ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá yìí náà ni wọ́n tàràn Yorùbá fẹ́ni tí wọ́n máa pa Yorùbá tí wọ́n tún máa sọ pé nìkan kan ò kú. ẹ wá jájọ máa bira wa báyìí ẹ já máa bí yín ẹ̀yin gan ẹ̀yin ọ̀dàlẹ̀ tẹ́ ẹ dalẹ̀ Yorùbá aṣọ tí ń bẹ lára àlùbọ́sà àròpáṣọ èyí ni àròpáṣọ ẹ̀yẹ ni àmọ̀páṣọ ẹ̀sìn ni aṣọ yìí sì bọ́ lára yín po torí pé nígbà tá a ti rò pẹ́yìn láàbà ń bẹ̀ tá a wá bá yín mọ́ tí wọ́n tún fi ń pa tí Fúlàní tún fi ń pọ ọmọ Yorùbá láwọn olóríire alálùbáríkà tó jẹ́ pé ó yẹ kí wọ́n jà fúnlẹ̀ Yorùbá ńgbà tí wọ́n ti jẹ́ kí wọ́n pa wọ́n dànù àwọn tó sì pa gbogbo ìran Yorùbá tó lè jẹ́ wípé àwọn ni wọ́n mọ dáàbò bò wá. ẹbí Fúlàní wá ní ẹbí Fúlàní kọ́ àwọn náà ni àwọn bàbá ní kò wò ọ̀kárí àwọn ni wọ́n ra màálùú fún Fúlàní nínú agbo Fúlàní tí Fúlàní sìn. ẹ yá bí wọn èmi ò gbàgbọ́ ẹ gbọ́ wọ́n ní ẹ tún ra màálùú sínú agbo Fúlàní wọ́n nítorí ẹ̀ ní òde ẹ lè sọ̀rọ̀ nígbà tí Fúlàní ń pọ̀ ọmọ Yorùbá ẹ gbọ́ jẹ́ wọ́n dá mi. ìkántẹ́nu rẹ̀ gbọ́dọ̀ tí ó dán lóhùn ò sí. ẹ gbọ́ torí Ọlọ́run wọ́n gbà kọ́ ọmọ yín ẹ ti pọ́ ọmọ yín òkú sí bẹ́ẹ̀ iye èèyàn tí wọ́n bá rí kán ṣàpá. ẹ̀yin ni o Ọlọ́run gbogbo òwà tẹ́ ń wúwẹ́ sámọ̀ pé ẹ̀ ní rìsíìtì àlùjánnà yín ayé lẹ ti ń lò ó àbí bẹ́ẹ̀ kọ́. ìwé àtayé náà wọ́n ti gba rìsíìtì àlùjánnà ayé wọ́n ti gba rìsíìtì àlùjánnà ẹ wá jẹ́ ń sọ fún yín tẹ́ ẹ bá wò wípé kò sí nǹkan wà o torí wípé gbogbo àwọn tí wọ́n kú indirectly Ọlọ́run kọ ẹ̀ṣẹ̀ wọn ikú wọn ọrùn yín ló wà ẹ jẹ́ ká díẹ̀ lára àwọn tẹ́ ẹ jẹ́ kí wọ́n ó pa tọ́jẹ́ wípé ọmọ Yorùbá ni wọ́n ọmọ Yorùbá para wọn bẹ́ẹ̀ ni gbọ́ níbi tá a ti ń wo gbogbo àwọn èèyàn tí wọ́n pa a gbọ́ kí wọ́n sọ pé wọ́n pa èèyàn ní Kánò wọ́n pa èèyàn ní Kaduna wọ́n pa nǹkan Èkó Ìbàdàn Ẹdẹ Ifẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti pa gbogbo àwọn tí ẹ jẹ́ kí àwọn Haúsá ó pa láwọn tó yẹ kí Yorùbá orí gẹ́gẹ́ bí ohun àfẹ̀yìntì wọ́n pa Rear Admiral Babátúndé Elégbèdé wọ́n pa sẹ́kọ̀ọ́ wọ́n yìnbọn wọ́n fi pa sẹ́kọ̀ọ́ ni Lékan Owólabí wọ́n yìnbọn wọ́n fi pa sẹ́kọ̀ọ́ ni
Captain Túndé Àṣàfà wọ́n yìnbọn wọ́n fi pásẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni Káyọ̀dé Awósànyà wọ́n yìnbọn wọ́n pa lẹ́kọ̀ọ́ náà ni. ní 1996 ni wọ́n pa eléyìí. bẹ́ẹ̀ ni 1996 wọ́n pa òun. January. Admiral Olú Ọmọ́tẹ̀yìnwá May 22 1996 ni wọ́n pa òun. Alhaja Kudirat Abiola ìyàwó MKO Abiola June 4 ni wọ́n pa ní 1996 wọ́n yìnbọn kálẹ̀kọ̀ọ́ náà ni o. wọ́n pa mọ́nú mọ́tò. jẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé nígbà tí ń sá lọ sí Canadian Embassy ni wọ́n fìbọn pa. bẹ́ẹ̀ ni wọ́n pa Adéjọlá Balógun ní June 15 wọ́n yìnbọn kálẹ̀kọ̀ọ́ náà ni o ní 1996. Esther Tẹ́jú Oṣó wọ́n yìnbọn wọ́n pò náà ní September 1996 lẹ́kọ̀ọ́ náà ni o. wọ́n pa Sùlíyà Adédèjì kọ́lọ́ for the blessed memory Ìbàdàn ni wọ́n ti pa ní November 14 1996 ó ní wọ́n pa Sùlíyà Adédèjì. lẹ́yìn yẹn wọ́n wá pa MKO Abiola ní June 7 1998 ni wọ́n pa l'Àbújá tó kú sí detention. màá padà kà wọ́n tí wọ́n tún pa o ṣùgbọ́n kí n tó lọ́bẹ̀ ṣé ẹ mọ̀ wípé ìgbà tí Mustapha tó ń sọ̀rọ̀ ó ní wọ́n poison Abiola òkú o wọ́n lù ní pọ́ńkó tó fi kú ni. ṣe bẹ́yìn náà lẹ gbowó ẹ̀mí ẹ̀. owó ẹ̀mí Abiola tẹ́ ẹ̀gbà tí ò jẹ́ lè sọ̀rọ̀ òun ló padà ṣekú pa Abiola òun ló wá fa gbogbo àwọn èèyàn tó tún padà kú wọ́n pa Adésọjí Dínà wọ́n pa òun náà wọ́n yìnbọn pálẹ̀kọ́ ni. ṣùgbọ́n jẹ́ kí wọ́n sọ fún yín pẹ̀lú gbogbo àwọn tó kú pẹ̀lú gbogbo àwọn tí ẹ jẹ́ kí wọ́n pa lára wọn ni Fúnṣọ́ Williams ṣé ẹ gbàgbé ṣá Dípọ̀ Dínà ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ democracy náà ni fọ́pá gbogbo wọn ṣé ẹ mọ̀ báyìí lẹ pa Bọ́lá Ìgè abẹ́rẹ́ ti gbàgbé abẹ́rẹ́ ti gbàgbé yìí lẹ pa Bọ́lá Ìgè. gbogbo ọmọ tó dá nínú ilẹ̀ Yorùbá ilẹ̀ ń pa ẹ wà á fẹ̀yìntì ẹ máa gbọ́ròyìn ikú wọn. inú wọn máa dùn náà ni pé yes. Bàbá Sálápàdúpẹ́ làwà àti ẹ̀pẹ́ ọ ni. Alápàdúpẹ́ ta ni. ẹ wo ń gbò bá tásìkò tẹ ẹ bá kú tán history ṣe mọ̀ pé tó kì í tán bẹ́ẹ̀ ni tó kì í tán ńgbà tó bá wá ń padà sọ̀tàn yín àwọn ọmọ yóò wá sáré lọ yàrá wọ́n dọwọ́ bojú wọn mọ̀ sunkún pé sẹ́yìn tó bí wa lélẹ̀ ẹlòmíràn máa sẹ́yìn tó yọ bàbá rẹ̀ lélẹ̀ ẹ̀yin lẹ ta ilẹ̀ Yorùbá ẹ sì jẹ́ wọn mọ̀. ẹ̀yin lórúkọ lóríkì nílẹ̀ Yorùbá ẹ̀yin èèkàn kùnbù tó ṣe wípé bá a bá rí yín a máa respect yín a máa bọ̀wọ̀ fún yín a máa bọlá fún yín. gbogbo ẹ̀yin lẹ sì wá ya ìkà tẹ̀ ń ta ìran yín. lẹ́yìn rẹ̀ ẹ ti tàná Yorùbá ẹ sì tún tàná Yorùbá. ẹ tún tà wá lọ́wọ́lọ́wọ́ báyìí. abẹ́ ẹ̀ máa tà wá. ó sọ́ọ̀rì fún mi. báwo ni Fúlàní ṣe wá ń lọ sí ojú títì ọ̀nà àtọ̀dọ̀ tiwa tí wọ́n ń lọ rèé dá ọ̀nà lẹ́yìn bá ń tèkó bọ̀ tí mọ́tò rẹ̀ bá fi lè bàjẹ́ tó bẹ́ẹ̀ dọ̀wọ́ alẹ́ àfi kéèyàn lọ rèé mọ́ bá a ṣe álúà. nǹkan ṣe. kọ́lọ́hún ó jí òde láyọ̀ ẹni tó bá ń lọ sí Ifẹ̀ lọ́wọ́ alẹ́ àdúrà tó pọ̀ ní béèyàn bá ń lo Òṣogbo tó ń lo Ẹdẹ béèyàn ń lo Oǹdó gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀mí ò wá ní ọkàn ò ní balẹ̀ ṣé bó ṣe yẹ kó ṣe rí nù ní ilẹ̀ Yorùbá. sábìkúra gómìnà Oǹdó gangan ló sọ wípé wọ́n dá òun náà lọ́nà. púpọ̀ ò ṣẹ̀ṣẹ̀ wà tó kàn án ló ṣe tó wá mọ̀ pé ó yẹ káwọn ò dìde nígbà tí ìkòkò pa ọmọ kiri kan jẹ ó ń fọ̀lù mọ́ ń gbò wá tásìkò tó fẹ́ mọ̀ pọmọ olówó ẹni kòkó jẹ̀ lúrun sẹ́yìn náà kan ló yóò ṣẹlẹ̀ síṣá. ẹ wo gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá gbogbo àwọn tó yẹ kó ṣe wá láǹfààní tó yẹ kí wọ́n dìde sílẹ̀ Yorùbá ni wọ́n ti jẹ́ wọ́n padà nù. ó wá tásìkò tá a nídìí wọn àwa mísì àwọn alálùbáríkà olóríire tó yẹ kí a máa rí kí ni wọ́n sọ pé yes Yorùbá léèyàn kò wá sẹ́ni kankan mọ́. ṣé ẹ mọ̀ wípé Abdulsalam Abubakar ó ti di pírẹsidẹ́ǹtì tí Abacha dẹ̀ ti kú tó yẹ kí wọ́n fi Abiola sílẹ̀ ó tásìkò ó kọjá mẹ́ta tí wọ́n ní wọ́n fa Abiola lẹ̀ mi ò lè gbàgbé láyé la gbọ́ pé Abiola kú. ẹnìfàìsì sọ nínú fídíò ẹni tó bá ní òkúta panel tún gbogbo àṣírí Mustapha tún gbogbo àṣírí tẹ́yìn rò kó bò. ọlẹ́yìn ọmọ Yorùbá lẹ gbowó ẹ̀mí Abiola. bẹ́ẹ̀ ni
kọ́ni Mustapha sọ ó láwọn ilẹ̀ Yorùbá máa fi fídíò yẹn sórí wọ́ọ̀lù mi kẹ́ ẹ lè bá a rí pé àti Sergeant Rogers bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n sọ ń bẹ̀ ló wà recorded. adẹ̀ni lọ́wọ́ a ní sọ̀rọ̀ ká mọ̀ ní evidence ẹ̀ lọ́wọ́ alẹ́ evidence ẹ̀ lọ́wọ́ á fi sórí wọ́ọ̀lù wa mo ń bọ̀ ń bò wá tásìkò tó yẹ kán fa Abíọ́lá lẹ̀ la gbọ́ pé Abíọ́lá kú ta ló pa Abíọ́lá June 12 ẹ wá ń ṣayẹyẹ inú yìí wá ń dùn wọ́n wá ń ṣe pati wọ́n ní wọ́n fún MKO Abíọ́lá ní honorary award lẹ́yìn tó ti kú nílùú sàárè ṣó bá a mọ́ tábíọ́lá bá tiẹ̀ ṣẹ̀yìn ṣé kìí ṣe pé ó yẹ kẹ́ ẹ wọ́nà mí kí ẹ fi mọ tẹ́ ẹ bá fẹ́ ṣe pẹ̀lú Abíọ́lá. sáwọn tó wà lókè ọ̀yà àwọn tó wà lókè ọ̀yà yẹn ṣé kò sí agbẹ̀yìn bẹbọjẹ nù wọn ọjọ́ wo lẹ́rìí tí wọ́n ń pa ara wọn tí wọ́n wá fara wọn fún yín pé kẹ́ ẹ bá wọn pa ẹ̀yin lẹ́yìn lọ́mọ ọmọ tiyín lẹ́yìn ò gbé fáwọn agbanipa pé kí wọ́n mọ̀ pa ẹ̀yin nu Ọlọ́run. owó tí ẹ gbà lọ́wọ́ Abacha owó tó fún yín ṣé MKO Abíọ́lá ṣé ò lè fún yín ní ìlọ́po mẹ́wàá irú rẹ̀ ni. aṣọ́wó yẹn wà á ti tán owó náà wà á jà ṣé ẹ ti ná tán ẹ wá wo tó gbẹ̀yìn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wo tó gbẹ̀yìn ara àbíbá yìí ṣé bóun ló wà lórí wíìtì àwọn gbogbo asọ̀rọ̀ọ̀kì àti ilé tó kọ́ àti máṣàn tó kọ́ sí Mínà kí ló gbẹ̀yìn ọ̀dàlẹ̀ gbogbo ẹni tó bá ti dalẹ̀ láyé irú wọn kì í dalẹ̀ tó bá dalẹ̀ ẹ lọ wò ó yóò mọ lálẹ́ ni tó bá wá padà lálẹ́ yóò wà mọ lálẹ́ nígbẹ̀yìn ni yóò wá ní lálẹ́ ẹ wá lọ wò gbẹ̀yìn rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ náà kọ́ ebó ló ti ní stroke tó wà lórí rẹ̀ ẹ̀yin yòókù náà tẹ́ ẹ gbowó ẹ̀mí Abíọ́lá àdàbí tó bá jẹ́ pé ẹ jẹ nínú owó rẹ̀ ló ṣẹ́kù. ṣùgbọ́n ẹ sì wá l'opportunity kan oòrùn tó wà lókè yìí níwọ̀nba tó kù yìí ó tó aṣọ gbẹ̀bíntín ó yẹ kẹ́ ẹ wọ́nà tẹ́ ẹ gbà ṣe àtúnṣe ẹ ti jẹ́ kí Haúsá àti Fúlàní wọlé sí wa lára nílẹ̀ Yorùbá wọ́n sì ń ṣe ọmọ Yorùbá léṣe lójú yín lójú ẹ̀mí yín ẹgbin èbùkà ẹ sì padà bẹ̀rẹ̀ sí ní máa ka ọmọ tálíkà wọn ń pa báyìí o bóyá ni wọn ò ní pọ̀ ọmọ àtẹ̀yìn náà. náà wọn à ní pọ̀ ọmọ wọn ọmọ wọn ò sí Nàìjíríà débi pé wọn ò pọ̀ ọmọ wọn ṣùgbọ́n tẹ́mi mọ̀ ni pé tó bá tásìkò pẹ̀lú wàtí ẹ̀wù sílẹ̀ Yorùbá ẹ wò Ọlọ́run ó ṣàánú a mọ̀ wípé yóò padà da ṣùgbọ́n ibo lẹ́wà gbà yẹn ẹ wà nù yàrá ni torí pásítọ̀ tí ẹ kẹ́ dìde ẹ wà mọ̀ fọ́ bojú pé àṣà àtìlẹ́ lómi tí ó dìde fún wọn tó jà fún wọn nígbà tá a padà rí. General Diya. bẹ́ẹ̀ ni nígbà tí ó di wípé Sani Abacha tí wọ́n parọ́ mọ́ tí wọ́n fẹ́ pa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà ló ní kẹ́ ẹ wá wo fídíò irọ́ tí wọ́n pa mọ́ ṣé ẹ lọ wò ó ẹ sì ń sọ wípé ṣojú yín ló ṣe. tẹ́bọ̀ ni Díyà fi dẹ̀yìn lórí ọ̀rọ̀ Yorùbá. ó sì ní láyé ọ̀rọ̀ Yorùbá kọ̀ọ̀kan òun mọ́ torí pé bóun bá lòun ọjà fún ẹ̀yin náà lẹ́ẹ̀pà. ẹ̀yin lágbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ẹ̀yin lágbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ẹ̀yin lẹ̀ ń ba gbogbo ohun tó dáa jẹ́ ẹ̀yin lẹ̀ jẹ́ ìyàwó mọ́ ìjọmọ yìí. o gbọ́ ṣe June 12 so what is celebration. n ti June 12 bí ó bí ọ̀pọ̀lọpọ̀ ikú ó bí ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀nkànnù lórílẹ̀‐èdè Nàìjíríà ní June 12 òun ló bí tí àti àwọn èèyàn tí a fi riot ní Nàìjíríà lórí ọ̀rọ̀ June 12 93 tí ó ti fi di 1998 ńlá sí ń protest. ẹ jẹ́ kí n wá sọ kankan fún yín gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lóòótọ́ ní ìmọ̀ wa ò lè papọ̀ torí pé ìyá wa ò papọ̀ ṣùgbọ́n tó yẹ pé àdìde sí MKO Abíọ́lá ni gẹ́gẹ́ bí ọmọ South Africa ṣe dìde sí Mandela ó ṣeé ṣe kábíọ́lá ó mọ̀ kú o ó ṣeé ṣe kábíọ́lá ó mọ̀ kú ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká mọ̀ dìde síra wa gbogbo àsìkò tá a bá nídìí àwọn tó yẹ ká nídìí ẹ jẹ́ á dìde sí wọn torí àwa ni wọ́n jà kó lè bá a dá ìdẹ̀rùn wa ni wọ́n ń ṣe. lára àwọn ọ̀rọ̀ tí ìwé ìròyìn gbé jáde lásìkò ìgbà náà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ Abíọ́lá gbogbo àwọn èèyàn tó gbowó ó ń bẹ nínú ìwé gbogbo yín lórúkọ yín ń bẹ ń bẹ akíbàbá Àwùjalẹ̀ tí Ìjẹ̀bú Òde bàbá wa kábíyèsí Síkírù Adétọ̀nà ó ṣe bí ọmọ Yorùbá gidi
ó wà lára àwọn ọba tí ò gbowó. Ọ̀sìnlẹ̀ ti Òkè Ọ̀nà ọba Àtẹ́jú Oṣó àwọn méjèèjì wọn ò gbowó. wọ́n yẹ àwọn tí ò tún gbowó náà. But àwọn eléyìí hàn. àwọn eléyìí àwọn tó hàn wípé wọn ò gbowó tó fojú hàn pé wọn ò gbowó ó ń làwọn tá a dárúkọ yẹn. Ọlọ́run jẹ́ pẹ́ lórí àlééfà o, ikú ò ní pa yín, àrùn ò ní ṣe nǹkan, ibi ò ní ṣẹlẹ̀ sọmọ yín o, ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ yóò dòkì ní o, ká ṣe Èdùmàrè àmọ́ ká fi gígùn báyìí torí àwọn èèyàn wa ò ní kíní pọ̀ láti máa fi wo fídíò. Ṣùgbọ́n mo kàn fẹ́ kí ẹ pe àwọn èèyàn tí wọ́n ń lọ mutí ìyàlẹ́ ní June 12 lọ́jọ́ tó yẹ ká máa bẹ Ọlọ́run, lọ́jọ́ tó yẹ ká máa ronú wípé bóò ní àtúbọ̀tán àràn Yorùbá ó ṣe padà rí. Ẹ wá ń lọ rèé mutí, ẹ ń celebrate, ẹ lẹ́ ń celebrate June 12. gbogbo àwọn tí èèyàn wọn kú ní June 12 àwọn agbọ́dọ̀ fẹ́ tún kẹnu. Àwọn tí wọ́n ń gbá bọ̀ gan tí kan bá kú láàrin wọn, wọ́n so aṣọ dúdú máa pa ni tí wọ́n fi ń symbolize wípé àwọn ń dárò àwọn èèyàn àwọn tó kú. How much more ń tó dàbí ogun tó dàbí ọ̀tẹ̀ táì mọ iye ẹ̀mí torí ẹ̀ sọnù. Ẹ wá ń lọ rèé mutí, ẹ̀ ń po ní fújì, ẹ̀ ń lọ rèé jíjó yà. So yẹ kẹ́ ẹ celebrate. Ṣé June 12 so what is celebration nílẹ̀ Yorùbá yìí? Ilẹ̀ Yorùbá nítorí pé gbogbo obì náà lèyàn ti kú, gbogbo obì lèyàn ti kú. Ẹ wò ó tó bá jẹ́ pé wọ́ọ̀tì Ọlọ́run ṣàánú, tó bá jẹ́ pé ó tún wọ́ọ̀tì ó ṣàánú. Ṣùgbọ́n èyí tó kàn wá ni pé Yorùbá ronú, gbogbo ẹ̀yin tó kàn tá a ti pè tẹ́yìn, ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹgbẹ́ Oòduà Fọ́ọ̀mù, ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ dìde sí Yorùbá. Ẹnìkan náà ni ó ṣàdàbí aṣíwájú fún wa. Ṣé ó ti tán náà nù? Bàbá agbára ti bẹ lọ́wọ́ tiẹ̀ náà, ó mọ ọyàn ibi tó o ti bàjẹ́ tẹ́lẹ̀ yẹn o sì lè tún ṣe kó tó di wípé aago kẹyìn máa lù mọ́ ọ lọ́wọ́ tí ó late. Òyìnbó ní is not late until it is over. So ẹ jọ̀ọ́ ẹ lọ sí àtúnṣe. Ọlọ́run ní jẹ́ ká túbọ̀ tán wa ó bàjẹ́. Ọlọ́run lọ́ba onídàáríjì yóò ṣàforíjì mú kálukú. Àmín o.